sọ fún Koko Zaria o tó bá gbàgbé mi kọjá kó wẹ́ṣọ̀ bá kó ọ̀rá kó èmi wọ́n ti gé sí mi lọ́mọ ìgbọ́ kọ̀ọ̀kan èmi nìkan fámíkà tó ní bọ̀tánà ìyá ọkọ̀ wúru gbọ́n ní o níwèé lórí o. ẹni tó lú ọmọ mo fọlọ́run bẹ̀ yín o ẹni tó lú ọmọ ìjọba ọ̀gá mo fọlọ́run bẹ̀ yín bá mi sọ fún ọmọ gbọ́mọ mi 7 days akóyèdè gbọ́dọ̀ kọ̀ mí lára o ẹ sọ fún wọn mi bá fẹ́ mọ mi kọ́ bá fẹ́ yàwó tó fẹ́ mi ò mọ̀ pa ẹ̀ ọmọ tó bí fún mi ni kò gbé fún mi ṣe ìgbọ́ èmi ò mọ̀ pa ẹ̀. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ẹ̀yin náà wò ń sìn wọ́n ń dún ẹ̀wọ̀n lè ra aṣọ Òṣòdì Ankara orí Ankara they cannot buy for you. ó fọ́ bòṣẹ̀ sí lọ́dọ̀ Koko Zaria domindo is not a barrier. ó hàn sàn bọ̀ kéde lọ́ fi bòṣẹ̀ sí wọ́n á tiẹ̀ fún ẹ lákàá máa pákéjì ẹ̀. ìyàwó ilé lọ́ máa ra Ankara fún olóṣòkì ń wá Ankara. hàn sàn ẹjọ́ torí Ọlọ́run o èmi ò dó mọ́ mi ìfẹ́ mọ́ bọ̀ ẹ bá mi gbọ́mọ mi nà mí gẹ́ pìkín o ẹgbẹ́ mọ́ fọlọ́mọ. níjọ́ tí àṣẹ ọtún tọmọ ẹ bá tún póòsì sẹ́yìn bá póòsì ọmọ mi olóyè búkú Koko Zaria máa ń kọ́mẹ́ntì ṣé ìyá ẹ ló lọ́mọ ni. ògùn fẹ́ pa ẹ sá Koko tó bá mú ya ẹ lọ́wọ́ tó bá mú ya ẹ sọ́wọ́ gbogbo ojú ẹ gbogbo ẹnu ẹ máa ní Koko máa ń nà ya ẹ fọ́lójú ọ̀gbẹ́ni mi ò mọ̀ pa o tó bá ṣèkọ̀ wákọ̀ ṣèkọ̀ tó bá yìnkọ̀ wákọ̀ yìnkọ̀ ọmọdé kan làwọn àbọ̀kù fẹ́ pa ẹ ìwọ Koko dóyàwó níyàwó Nàìjíríà limited ò ní jẹ́yàn. àwọn ìyàwó lémi tó tẹ̀lé mi lọ sóṣòdì ṣé ń gbà wọn wá Ankara àwọn ìyàwó lémi wá Ankara olóṣó wọn gbé wá kò wá Ankara ṣé ń gbé ẹmọkọ dá ń ṣe o Ifá Olúmọpè àwọn òkìdóyàwó níyàwó ọmọ tá a bá ń fẹ́ tó bá ń ṣorí burúkú a máa lé dànù a máa fẹ́ lómi tó ń gbọ́ ẹ̀yin náà tẹ̀lé wà ń lé náà ẹ̀yin ìyàwó tẹ̀ wà ń lé ẹ̀ ṣáà rí fíìmù kẹmọkọ dá ń ṣe kọ́mọ́ lọ lé anybody yìí dànù. loyalty bá juju o ẹni tó lóyà ló máa enjoy o ẹ mọ̀ kọ́ dáhùn sí o I love you love me I respect you respect me I'm a hustler ẹ wá make money before you love ẹ enjoy lẹ́sẹ̀ dúró o ṣé ẹ mọ̀ kọ́ dáhùn sí o kẹ́nìbọ̀ olóyìn búkú ẹ̀yin tàwa lọ́nláìn náà gbogbo àwọn ọmọ tó enjoy tẹ́yìn advice ìwọ adviser o nọkọ o nílé o adviser. èmi ò mọ̀ ń pa ẹ̀ kò sẹ́wọ̀n tó kan rú àwa tó bá dóyàwó ẹ̀ kó dóyàwó ẹlòmíì bọ̀ wọ́n lè gbọ́mọ́ mi o òun ẹ̀ sàn ọmọ tí mo ṣe kó mọ ẹ tí mo pa màálù yàrá ìyá Koko Zaria wá gbé wálé ẹ wá fẹ́ dóyè ọmọ kó tó dóyè ọmọ wàrà bisikíìtì fọmọ wàrà súwìtì fún ẹ máa ṣe náà nígẹ tó dó ẹ yí pẹ́ ya wèrè ẹ ń gbọ́mọ lòtẹ́ẹ̀lì ẹ ń gbọ́mọ mi my own son ẹ ń gbé lọ sí patí àwọn ọmọ mi ò tí ì lọ patí rí o all my children mo gbé wọn lọ patí rí olóyìn burúkú Koko Zaria you are not responsible òun dóyè ọmọ o tún ní kó gbọ́mọ wá patí òyìnbó lórí burúkú nìyá ẹ bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn ẹ ń jó ẹ agbára tẹ ẹ ní ìyàwó níyàwó lẹ fi ń gbà ọ máa tó jọyìn inú ayé tó bá gbaṣẹ́ lọ́wọ́ ìyá ẹ tán ó kù kan tó máa jẹ ó ẹ sá ọ máa mú ìyá ẹ lẹ ẹ èmi tó ṣe ti fáfá yìí ẹnu ẹ ti gbẹ báyìí ọ máa mú ìyá ẹ lẹnu ẹkọ. Koko Zaria àyàláyà ò ní sóríire ìgbà tó fẹ́ dún ọmọ ó fẹ́ gbé ọmọ lọ tó ṣòdìdè ó fẹ́ dóyè ọmọ gẹ́gẹ́ ní kó gbọmọ sílé gẹ́gẹ́ ní kó gbọmọ dọ́nà nání ọmọ 1 years ọmọ mi jẹ́jẹ́ pé 1 years ni ẹ̀ ń gbé lọ patí ó ẹ sáǹdì ni ọ̀gbẹ́ni ẹ̀mọ̀kọ́ tá à ń ṣe o yàrá yà á yẹ ẹ̀mọ̀kọ́ tá à ń ṣe o ojú kọ́ ni kí ìrànwọ́ kan ni o ẹnu ló fi gbé ìgà wò a máa fi kọ́ lé iye máa sáré tẹ bá dé sálẹ̀ ẹ máa sáré apá bí apá abẹ́yẹn wá kó onú pé kiri ẹ gbàgbé tó bá ti bí ire ẹ jáde tán Koko Zaria tó bá ti bí ìyá ire wá ire comment under my son page ògùn fẹ́ pa ẹ ṣáṣẹ́ wọn lọ́mọ ni ọ̀gbẹ́ni ẹ̀mọ̀kọ́ tá à ń ṣe o ẹ lè gbọ́mọ mi ẹ ṣe ẹ tẹ bá fẹ́ dóyà ọmọ ẹ dóyà ọmọ mi ò fẹ́ rí ọmọ mi kí ló dé ń gbọ́ tó sórí ọmọ mi kí ló dé tí ẹ̀ ń gbọ́mọ mi lọ patí ẹni tàbí wọ́n fẹ́ yìnbọn ti ọmọ òun náà gbọ́mọ dání ọmọ 1 year olóyìn burúkú you are not responsible kò níyàwó lé. Àgbẹ̀ni Ọlá MC ni mo ń wò mọ́ lára o níjọ́ Òṣòdì ẹ̀ ń gan mùrá tí mo gbé wá gbogbo kọ́lá gbé wá olùkọ́ wà lẹ̀ kọ́lá wà lẹ̀ anybody tó wá bẹ́ẹ̀ máa kú bọ̀ Ọlá MC là kò pé ẹ sáà ní pé pàwọ́ wà lẹ̀ lára mi ẹ sọ fún Koko Zaria o tó bá gbàgbé mi kọjá kó wẹ́ṣọ̀ bá kó ọ̀rá kó èmi wọ́n ti gé sí mi lọ́mọ ìgbọ́ kọ̀ọ̀kan èmi nìkan fámíkà tó ní bọ̀tánà ìyá ọkọ̀ wúru gbọ́n ní o níwèé lórí o wá èmi ò bọ́ ifá ọkọ̀ ẹni kó gbọ́mọ mi wá tí láàrin 7 days sọ́mọ mi ò bá kọ́ mi lára Koko Zaria ìyá ọba tẹ̀lé sọ́mọ mi ogun ṣe ti wá ọmọ ogun lè bí o ságo wá o tí bá ní kó mú yẹ Òṣòdì gan òní dúró bẹ́ẹ̀ mọ̀ ìwọ Koko Zaria máa ná ọgbẹ́nu ẹ̀fọ́ wọ́n náà wọ èmi àti ìyá Koko Zaria gbàgbé mo ní mọ́pò tẹ bá nẹrù kú mọ́pò owó àlẹ́ ọ̀gbẹ́ni nítorí pé jọ́tọ́kú bá dé ni mo ṣe ń fowó ṣe sàárà àbókù fẹ́ pa yín Koko máa ní kókó lórí. ẹ má lọ bẹ́ẹ̀ ẹ má lọ wá o 9 wà ńlẹ̀ ẹ lè jẹ́ tán o sim card la máa ra o 12 wà ńlẹ̀ ẹ lè jẹ́ tán o 6
ẹni lábára o tẹ bá bá ẹ lè gbọ́mọ mi lọ́wọ́ mi ojú ọ̀sán tomorrow mi àwọn tó yà ọmọ mi mo ń ṣiṣẹ́ yàrá ìyá ẹ̀ kò kàn mí women can come they can get belle for you package yourself ṣó ń gbọ́ ẹnà mo wà responsible because of my tomorrow ọmọ tí mo sì fún lówó oúnjẹ ọmọ dáńdó ó sì ń gbowó oúnjẹ ọmọ mi lọ́wọ́ mi owó fúdù ọmọ mi lọ́wọ́ mi ọmọ 1 year owó fọ́tòṣù tó gbé ẹ̀ mo sì tẹ̀ yàrá yáyẹ̀ lè gbọ́mọ mi lọ́wọ́ mi o ẹ gbọ́mọ fọlọ́mọ o tẹ bá fẹ́ dóya ọmọ o ẹni kó gbọ́mọ fọlọ́mọ Sunday àwọn ọlọ́mọ lọ́rùn láàyè lórí ibùkún làwọn láyé àwọn ọlọ́run jẹ́ kí àwọn gẹ́ọ̀sì ẹ̀kọ́ máa lè gbélé mọ́ àwọn ìyàwó níyàwó lẹ́yìn jó lọ́rùn láàyè lórí ibùkún ní ìyá ìjọ ẹ̀rẹ́ wálẹ̀ ẹ máa tó tẹ̀rẹ̀ ìyá yín lórí pàápàá ẹ máa tó tẹ̀rẹ̀. ẹ̀yin fáǹsì mi mo ti délé wọn ni mo ṣe mistake orúkọ yẹn gbé síra wọn ni àwọn ní Koko Zaria lórúkọ Láké tó gbé ọmọ tó bímọ fún mi tó gbé sílé tó ń fọwọ́ gbé gbọ́ sọmọ mi lórí ẹni kọjọ́ ọmọ mi padà mi ò mọ̀ pa tó bá pẹ́ ẹ̀yìn fáìtì mi sí Òṣòdìdé mi ní má sì ríyàn náà mo ti wó Òṣòdìdé mi tẹ̀ bẹ́ẹ̀ mẹ́nibọ̀dì tó bá jẹ́ ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹni tó lú ọmọ mo fọlọ́run bẹ̀ yín o ẹni tó lú ọmọ ìjọba ọ̀gá mo fọlọ́run bẹ̀ yín bá mi sọ fún ọmọ ọmọ mi 7 days Akóredé gbọ́dọ̀ kọ̀ mí lára ẹ sọ fún wọn mi bá fẹ́ fẹ́ ọmọ mi kọ́ bá fẹ́ yàwó tó fẹ́ mi ò mọ̀ pa ẹ̀ ọmọ tó bí fún mi ní kó gbé fún mi ṣáà gbọ́ mi ò mọ̀ pa ẹ̀ ọmọ yẹn ní kó gbé wá ẹ lè máa gbé ọwọ́ sórí ọmọ ọlọ́mọ sẹ́yìn lẹ bímọ ni wọ́n ní mo ṣe mistake orúkọ òkè Koko Zaria o ẹjọ́ tó lọ́hùn ẹ kìlọ̀ fún Koko Zaria Tàbáṣégò ẹ má bínú mi ò mójú oṣù orúkọ síra wọn ni Koko Zaria mò ń bá wí ẹwà mi ò mọ̀ ń pa bàbá lóhun gbogbo sẹ́yìn gbọ́ I'm a responsible man ẹ má máa lọ wáìnì ogbó bẹ́ẹ̀ ń ṣe ladies and gentlemen ẹ̀yin fáǹsì mi ẹ má bínú wọ́n ní Koko Zaria lórúkọ Láké yẹn sẹ́yìn gbọ́ wọ́n ní Koko Zaria ni wọ́n á ṣìgbé síra wọn ni Olúọmọ nìkan lè mí mọ̀ Olúọmọ nìkan ni superstar àwọn yẹn mi ò mọ̀ wọ́n ọ̀gá ló fún wọn lórúkọ mi ò mọ̀ wọ́n Tàbáṣégò ẹ má bínú ọ̀gá mi o Tàbáṣégò mi mọ̀ pé kò ń ṣẹ̀yìn o kọ́lọ́ má jẹ́ kábó lórí burúkú tò ní o Koko Zaria àwọn ìyàwó níyàwó ló ti fẹ́ẹ̀ dó tán aláyé bàjẹ́ tó yẹ lè ṣe ní kókó ó kọ̀ wọ́n gbọ̀n lásán ni àná ọmọ mi sẹ́ ọmọ mi 1 year Koko Zaria ń gbọ́n lé lórí ó tún dó yẹ ẹ sọ fún pé kó ní kí ọmọ kó gbọ́mọ lọ fọ́mọ ọmọ o ẹjọ́ o ó yẹ kó yé yín o ẹ má máa gbọ́wọ́ lórí ọmọ mi o ẹjọ́ nítorí Ọlọ́run èmi ni mo nà ọmọ give me my son that's all Koko Zaria ó ti lọ bẹ́ẹ̀ yẹn ṣẹ́jọ́ yà fẹ́ sọ̀rọ̀ ó ní tí wèrè bẹ́ẹ̀ yẹn ẹ wá ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ lọ́rọ̀ stand òótọ́ ọ̀rọ̀ la fẹ́ múlẹ̀ yìí ó ti lọ bẹ́ẹ̀ yẹn mọ̀gán tá à ń ṣe gbọ́gbọ́ náà ó gbọ́gbọ́ sọ́sọ́ náà ó sọ́sọ́ ẹni tọ́rọ̀ bá ẹni kọ́ jọ̀wọ́ ẹ̀ kọ́mọ̀kan tó ń ṣe o ẹ gbé ọmọ fún wọn lọ́mọ ṣé ń gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Koko Zaria domindo ẹ̀ nóbì bàríà tán ẹ̀jọ̀jọ̀ Ọlọ́run ọmọ mi gangan ni Koko 1 year speaking gbogbo àwọn ọmọ tí mo bí ọmọ kékèké ni wọ́n mi tí màá gbé wọn lọ patí ẹ bá tiẹ̀ máa náà kì í ya ọmọ ẹ sọ fún ọlọ́mọ wípé gbọ́mọ fọlọ́mọ o kẹ́ tó náà kì ẹ o Koko Zaria o. Ladies and gentlemen ẹ̀yin fáǹsì mi ẹ má bínú mo ṣe mistake ni Tàbáṣégò aláyẹ náà fẹ́ blow Tàbáṣégò ẹ má bínú ọ̀gá mi ẹ̀ ní wálẹ̀ kò ń ṣe Tàbáṣégò Koko Zaria ni o ẹ mọ̀ wọ́n MC. ẹ wá ẹ má rò pé bóyá agbára tó ń gbé fún yín kíní kan tó ń gbé fún yín kàn máa fi dó àwọn ìyàwó níyàwó ṣé ń gbọ́ online lẹ́wà o ẹ mọ̀ kọ́ tó ń ṣe o gbogbo náà wúsọ́sọ́ náà ẹ lè pa èmi o àrò gidigba lè mí o ṣé ń gbọ́ biggest tó máa ń sọ àwọn kan biggest àrò gidigba ẹyẹ ńlá biggest lè mí o ìkà of Africa mi ò kí ń dóyàwó níyàwó tẹ bá rí ìyàwó níyàwó pẹ̀lú mi ìyàwó tẹ bá rí kò fọ́kọ ẹ̀ mọ́ àbí bóyá ọkọ ẹ̀ ti parí ni ṣáà mo ń dóyàwó níyàwó àwọn tó ti jẹ breakfast ni mo máa ń fẹ́ ifá ni mí o ẹ̀jẹ̀ jẹ́ ń gbọ́ babaláwo kí ń dóyàwó níyàwó àwọn tó ti jẹ breakfast máa ń fẹ́ èèyàn tó jẹ dó ọmọ tá ẹni tí mo ti fi ilẹ̀ ó ti lọ ọmọ tí mo ti tó ti jẹjẹjẹ tó ti bímọ kí ló wá kù ọmọ ní gẹ́ẹ̀nì mi o ẹjọ́ tó yọ lẹ́mọ̀kọ́ tá ìṣe má lu ọmọ mi ẹ bá ń gbọ́ ọmọ mi o Koko Zaria. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.